ẹ jẹ́ ká ṣe rere ká lè gbẹ̀san ire. Ibrolax tún gbẹ́kàndé ìgbẹ̀yìn aláìmoore o aláìmoore. Elizabeth máa ṣọ́kù ni kò ní ṣe oríire ó máa lé ni kò ní dá. ìkúlẹ̀ abiyamọ o. Sinimá tuntun ìgbẹ̀yìn aláìmoore Yomi Fashlanso sáré kiri nítorí ìyàwó tó ń wojú ọ̀run fẹ̀fẹ̀ ní labour room hospital wọ́n tó gbé dìgbàdìgbà ó di ilé babaláwo kásá. Ẹ dákun ẹjọ́ ẹ ṣàánú ìkúnlẹ̀ abiyamọ ta lóbìnrin yìí ṣe ìyà yìí pọ̀. Ìgbẹ̀yìn aláìmoore àfin produced by Mutiu Adeoye and directed by Olumide Adedayo starring Yomi Fashlanso Bisi Ogunde Oṣì Ọmọbánkẹ́ Lọlá Àlàó Mercy Aigbe Labọ́síndé Murphy Afọlábí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìgbẹ̀yìn aláìmoore fídíò cassette àti VCD marketed and distributed by Ibrolax Films and Records Limited 2628 Tereko City Dumota Eko telephone 002317317 Sinimá tuntun ìgbẹ̀yìn aláìmoore end of ingrate obuta go get your copy now. àti nígbà bí yóò ṣògbó. ẹ jọ ẹ kàn já wá sí àmì nǹkan ṣàlàyé fún wa síwájú sí irúgbùrú méje à mẹ́fà tí kì í ṣe nù lóyún fún wa. tí máa ní ìjà ọsì ọjà kùtùkùtù tí fún tẹ̀dọ̀ rẹ ọjà dànù ọwọ́ apáti. wọ́n ti gba wúrà tí ń bẹ lọ́wọ́ ọ̀sàmọ́ amọ́lẹ̀káyé. Ògúndé o Ògúndé o. wọ́n kú ìyàwó kú èyí ilé kò sí mọ́tò gbogbo nǹkan tí ọ̀rẹ́ mi gbójúlé báyìí bí àgbẹ́kẹ̀lé gbogbo ẹ̀ ló ti lọ. bàbá ẹ wò bó ṣe rí ni ọ̀rẹ́ mi ti sọ yìí ẹ gbà mí ra ń kálẹ̀ àbẹ́mi náà kọ́ tí mò ń ṣe fẹ́rú tí mò ń ṣe fọ́mọ bàbá ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí mo ti di kòròfo ẹ wò aṣọ ni mo kàn fi bó kòròfo ara mi ẹ gbà mí bàbá ẹ má jẹ́ ń kú báyìí o bàbá. orúkọ rẹ ti jẹ́. Akọ́láwọlé ni bàbá. Akọ́láwọlé àwọn àgbà bọ̀ wọ́n ní bọ́bá rú ni lójú àbílẹ̀ léèrè ó rú ọ lójú nù àṣìbè lọ́hàn tó láyé ni kí wọ́n láyé wa. mo tún dé olúwa mi ò mo dé o omi lábù ẹ omi lábù mú o ẹnìkan èébómi ṣọ̀tá o kó gbélé ayé o omi o omi o omi o omi o mo bomi mu o mo bomi mu o mo bomi mu olúwẹ̀rí mọ̀ gbá òjò ọlọ́mọ yọyọ lábẹ́ omi òrìṣà tó jọba nílé ayé ó sì tún jọba lálẹ́ odò mòde o abíọ́mọ o nígbèkùn ọmọ rẹ̀ kọ́mọ tàti wèrè o mòde o jẹ́ mi. ẹ ṣeun ẹ káàbọ̀ ẹ kúrè ẹ ṣeun n ò déédéé pè yín ṣe é rí ọmọ yín ìyá Kọ́láwọlé ó ń lékú rè òkè bí eku tẹ́yẹ rè òkè bí ẹyẹ tọ́mọ èèyàn rè ọ̀fẹ́ fọ̀ bí ọmọ èèyàn mọ́ wọn wá ní ń béèrè lọ yín pé kí láá ṣe ọmọ ìyá rẹ̀ ẹ ṣeun mo dúpẹ́ o Akọ́láwọlé ọmọ rẹ̀ ń kọ́. ṣé mo ṣàlàyé fún yín lẹ́ẹ̀kan pé ọmọ kan ṣoṣo tí mo bí ó ti ṣàìsí. ọ̀dà ọmọ tó bí ti kú ọ̀dà náà ìyá rẹ̀ ń kọ́. ìyá mi ilé mi nìyá mi ń gbé kódà ó wà nílé báyìí. ọ̀dà sórí ọ̀rọ̀ rẹ̀
ó dàbí kòkòrò tó ń jẹ̀fọ́ tó jẹ́ pé ìdí ẹ̀fọ́ ló wà iná tí ń jẹ ní bẹnu aṣọ ẹni ìyá rẹ lọ padà lọ bá o kó jẹ́ kó rojú ṣayé tiẹ̀ kó jẹ́ kó lò gba tiẹ̀ pẹ́pẹ́pẹ́ ọ̀gbọ́n mi ó nìkan òun ló lè bọ́ ọ ṣe kọ́ yanjú láàjẹ́ léyìí ó léwu. ìyá mi ṣé pé ìyá mi làjẹ́ òun ló ń ṣe mí òun làjẹ́ bàbá mò ń bọ̀. bàbá ayé èrò máa ń bẹ lẹ́yìn ìwà ẹ̀dá o. èmi lè ṣe àbí wọ̀ èmi àná sọ ìyá báyìí ọmú ọmọ mi ò pa ọmú ìyàwó mi ò pa wọ́ pípa ni máa. Kọ́lá mi ò mọ gbogbo. ìwọ ìyá yìí o tún fọ́ mi lójú. Ó ti fẹ́ fọdún Kọ́lá gbogbo tó sọ yóò bá. ìwọ ìyá yìí o tún fọ́ mi lójú. Kọ́lá o tún fọ́ mi lójú. ó ríran ayé mi. Ta ni mo ṣẹ̀? Ta ni mo ṣẹ̀ kí lè ṣe mi Kọ́lá? Ó ríran. o tún fọ́ mi lójú. Torí olówó ẹgbàá mi. Ta ni máa pè é ẹgbàá mi o? Fíbílẹ̀ yá fíbílẹ̀. àgbàlagbà tẹ́ jẹ́ ni o àgbàlagbà tẹ́ jẹ́ ni òun ni ò jẹ́ mọ́ tí máa ṣe fún yín ẹ mọ̀ pé gbogbo tẹ́ sọ yẹn kò dùn mọ́ mi inú kódà ó dùn ẹlẹ́dàá mi o láti máa sọ fọ́mọ tí mo bí pé àjẹ́ lèmi tó dé ní ilé. ṣé kì í ṣàjẹ́. ẹ ń ṣàjẹ́ ìgbà tí mo délé ṣé mi ò gbójú délé ojú dà lójú mi báyìí ẹ wálé kì í ṣàjẹ́ ìyá àkà ẹ jẹ́wọ́ torí bí awíládé yẹn ẹ jẹ́wọ́. àyẹ̀wò wò lónìí náà ní gbangba ọ̀dẹ̀kùn tí kedere ó sì bẹ̀ wò gẹ́gẹ́ bí ó kọ́ mi dákun ìyá wa ọmọ ọkùnrin yìí ńkọ́ ọmọ rẹ̀ àkọ́bí ẹ̀ ńkọ́. bàbá ó bímọ lóòótọ́ ẹyọkan ó dẹ̀ ti kú ẹ tó bá dẹ̀ bí ìtó kú àdúrà tá à ń gbà ní pé kọ́lọ́ kó fún ní mi. ta ló pa ìyá àkà. ìyá ẹni ọmọ kan náà ló bí ó sì ti ṣaláìsí ọ̀dà ní nǹkan bí ọdún mélòó sẹ́yìn aáwọ̀ wo ló ṣẹlẹ̀ agídí àtìjà tó ṣẹlẹ̀ lórí ògbóyún tẹ́ ẹ fi dúró sórí ẹsẹ̀ yín méjèèjì pé Kọ́lá yìí ò gbọ́dọ̀ gbóyún. ẹni tí ò tiẹ̀ wá yé mi nígbà tó dé tó ṣàlàyé tó ní nígbà tó ń dé àyín wọn léwu o bàbá ẹ̀ tiẹ̀ fẹ́ tẹ̀lé mi wá wá ní láéláé pé mo jẹ́rìí yín ẹ̀ lè sọ yẹn mo fi ní kí n fúnra mi wá béèrè pé ṣé ó parọ́ ni àbí kò débi. òde tó ń sìn ó ní ọmọ mi ló fún ẹ lóyún gbọ́nà njó tiẹ̀ mọ̀ pé ọmọ mi níyàwó lé àbó òmò ó mọ̀ pé ó níyàwó ẹni pé ẹ̀kọ́ ọmọ yín ṣe rí pé kò lẹ́kọ̀ọ́ lé kò ní ẹ̀kọ́ rárá èèyàn tó ti níyàwó lé ló ń sátẹ̀lé káàkiri ẹ̀gbọ́n ọgbà tó ti ẹ lọ gbé ìyá ẹ wá pé kó wá bá mi kí ni ìyá ẹ fẹ́ ṣe fún mi dá mi lóhùn mo ní kí ni ìyá ẹ fẹ́ ṣe fún mi torí náà wọ́n jẹ́rìí mi láyéláyé kẹ́ má jẹ́rìí mi o ẹ̀yà má jẹ́rìí mi mọ́ ẹ̀yin lọ́lọ́run tó dá mi kí lẹ̀ ń jẹ́rìí mi fún bá yá yín ọmọ yín á gbóyún lọ bí tó ti rí. màámi erin kì í fọkọ́ mọ ẹ̀fọn orí ò jẹ́ kí n mọ nǹkan tí mo fẹ́ sọ sí màmá yìí àmọ́ màmá ẹ dájú ṣá ẹ dájú o ṣé rí àgbàlagbà tẹ ẹ jẹ́ àti pé mo nírú yín lé ó lè jẹ́ kí n mọ ọ̀rọ̀ tí mo lè sọ sí yín ó lè jẹ́ kí n rọra máa wò látàárọ̀ nígbà tẹ wá ń bọ̀ tẹ́ ń bọ̀ nínú ilé mi my own matrimonial home tẹ́ ń bọ̀ tẹ́ wá kẹsẹ̀ lẹ́sẹ̀ tẹ́ wá ń bọ̀ tẹ́ wọ́n sọ fún mi pé sí ọmọ yín kan ọkọ mi kan fún lóyún ẹ wá ń bọ̀ nígbà tẹ́ fẹ́ kúrò nílé ó yẹ kẹ́ ẹ lò ó yẹ kẹ́ ẹ lo ọpọlọ ó yẹ kẹ́ ẹ gbé wò pé ṣó ṣe é ṣe ṣá ṣó possible ṣe yẹ kẹ́ ẹ lè ṣe ṣá obìnrin ni yín náà